ọ̀pọ̀lọpọ̀ àwọn tán kó kìí ṣe àwọn tán kéwú àwọn tán kàwé bí àwọn tán ṣe bí medicine tán ṣe bí biology nǹkan kan bẹ́ẹ̀ wọ́n wá ṣàwọn wọ́n fún wọn ní scholarship lọ sí Iran ṣẹ̀dẹ̀ wọn kẹ́ni tí ò kéwú tóun kankan wọ́n wò pé àwọn lọ outside country lọ kàwé tán bá ti fún wọn scholarship yẹn wọ́n fún wọn lówó gidi wọ́n bá wọn kọ́lé ní Nàìjíríà gbọ́dọ̀ school tí ń fún yàn ní scholarship bẹ́ẹ̀ yóò fún yín scholarship kẹ́kọ̀ọ́ ọ̀fẹ́ yóò máa san salary fún yín yóò fún yín nílé ọ̀fẹ́ yóò máa san owó òwe fún yín yóò máa san owó bádàlù kútùb owó aṣọ owó òwe gbogbo ẹ̀ wọ́n máa san tẹ́ ẹ bá tún wá délùú yín padà wọ́n tún kọ́lé fún yín lẹ́yìn náà wọ́n tún wá bá yín wáṣẹ́ ní Nàìjíríà bẹ́ẹ̀ ṣe lo ẹ̀kọ́ tẹ́ ẹ̀kọ́ yẹn bẹ́ẹ̀ ṣe lò ó gbádùn àwọn Iran ń ṣe bẹ́ẹ̀ wọ́n bá wọn wáṣẹ́ Nàìjíríà wọ́n tún máa bá wọn wá position tọ́ga nítorí wọ́n mọ̀ pé ọjọ́ iwájú àwọn eléyìí ó padà gùnkè wọ́n mọ̀ lọ represent doctrine wa àti ideology wa níbí gbogbo fáàtì yẹn ló tú sí wa lọ́wọ́ ńgbà náà ló jẹ́ ń sọ fún àwọn èèyàn mi ní Darul Kitab pé àdẹ̀wà dákẹ́ mẹ́jà káwọ́ gbéra o ẹ̀jẹ̀ adáwó ká organize conference ní Nàìjíríà against tashayun àmọ́ àní direct against wọn torí kò sínú ìlànà táfà wa fi kọ́ wa pé ká máa attack ìjọ kan ọ̀nà ọdún ládàá irú àwọn jẹ́ìlù tó wà náà ìtàn ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ wá ẹja jú wọn mọ pàtàkì sọ̀hábà ṣé bí àbáwọlé tí ṣí àmọ́ báwọlé tán máa fi dọ́pọ̀lọ́ àwọn èèyàn rú náà nìyẹn èmi gẹ́gẹ́ mọ́ la idea tí mo pe meeting tí mo tún title conference mo pe ní husnul khataba fima shajara bayna sọ̀hábà conference náà èmi mo organize ẹ̀ lọ́dún náà mo wá ya gbogbo ẹ̀ pápátá mọ̀ háwìrù kí n kálukú ó sọ àwọn tọ́pìkì wo ni ó wà lábẹ́rẹ́ ìjọ mẹ́ta la fi ṣe àtúnṣe bánà Saudi láti tẹ bánà tá a fi ránṣẹ́ sí Nàìjíríà bánà ńláńlá nílé kéwúngbà náà mùdírù dẹ̀ wẹ́lkọ́mù àìdíà náà mùdírù Darul Kitab wọ́n wẹ́lkọ́mù ẹ̀ wọ́n rọ̀ hábà rẹ̀ àwọn àsátísà Darul Kitab èmi mo kọ lẹ́tà sí wọn pásánálì pé tọ́pìkì báyìí lẹ́ni yóò discuss tọ́pìkì báyìí ìkan náà àwọn ọmọ ìyá wa ní Saudi ń jọ náà àìdíà yìí dá tóun bá padà sí Riyadh Jamiu Amamu lòun wà ní Riyadh ńgbà náà pé tóun bá padà sí Riyadh òun ó dẹ̀ wá mú sínú kan tó lè mọ̀ wálà tó lè fund the project yìí táàfin ní jẹ́ pàwọ́ láta tó jẹ́ student láàmú dáwọ́ oúnjẹ wa fi ṣe kínní yìí wọ́n dẹ̀ rí owó díẹ̀ kan tí wọ́n fi fund the program náà Nàìjíríà ńgbà náà ẹ̀mú yẹn náà wá sínú context tí ń ṣẹlẹ̀ ń sìn kẹ́ ẹ sọ pé mùdírù Markaz mọ̀ ń bá wí náà ṣe understand bó lẹ ṣe ní jẹ̀gbọ́n nínú system yín báyìí tẹ́sípẹ́ nífẹ̀ẹ́ àlàáfíà lecture tẹ́ ń sọ yìí látìgbà tí mo ti ṣe kí ló dé tí ò go that viral nítorí pé kò sí ebú mbẹ kò sí pé confrontation bẹ́ẹ̀ ń bẹ mí confront mi kì í gbé ebú lecture tẹ́ wá ń sọ yìí náà ó ní tóbi ó ní tí ń ṣẹlẹ̀ lọ́wọ́ ní alamul islami ńgbà náà lọ́dún tí mo ṣe lecture tẹ́ ṣí ẹ̀ tẹ́ fẹ́ fi dájẹ́gbẹ̀ẹ́ yín lẹ̀ ẹ dákun lórí ẹ̀ tí máa ń wọ ẹ máa bá ń ṣí ẹ̀ rẹ̀ àwọn tí wọ́n péjì wọn tóbi àwọn ebú yàn mí ọ̀tá ìtú yàn rí kò jẹ́ kí péjì mi ó gbajúmọ̀ so nítorí náà ibi tí wọ́n ṣí ẹ̀ rẹ̀ dé tálàyé tí wọ́n dé àlàyé tèmi lè má débẹ̀ tẹ́ bá ṣí ẹ̀ rẹ̀ tẹ́ kílíkì lọ́ọ̀fù dáadáa yóò rìn káàkiri kí mò ń sọ lọ ní pé arákùnrin kan dìde ní Bahrain ntóbi lecture tẹ́ rí lórí social media nìyẹn o arákùnrin kan dìde ní Bahrain ó bẹ̀rẹ̀ sí ni máa attack ìyàwó Aisha attack yẹn lágbára tíyàn bá ní tó kéré báyìí adínà darajatul iman tó bá wà lára rẹ̀ ẹ̀mí rí ò ní gbé ó sọ àwọn ọ̀rọ̀ burúkú tó lágbára tí mùsùlùmí kódà kèfèrí tó bá gbé ẹ̀mí rí ọdún tí ń sọ pé ìyàwó Aisha ló ṣe sábàbí ikú ànábì sallallahu alaihi wasallam pé ó poison ànábì kú ni Abubakar àti Umaru tán jẹ́ pẹrẹntì rẹ̀ kò ṣẹ̀yìn àwọn ni wọ́n kọ́ ọ náà dẹ́ sí kó bí ó ṣe pa ànábì sallallahu alaihi wasallam kan lè joyè lẹ́yìn ànábì òun náà ń wí àtàmọ̀ kò sí ayé ti dáyé global world global community tí wọ́n bá ti ń sọ ìlú kan kò ní pẹ́ kò ní jìnnà ẹ̀ padà mọ́ gbọ́ láwùjọ tiwa náà yín tí mo jà yẹn harbus tibakiya wọ́n ń pè kírú rí ó tó délẹ̀ wa kí o ti tètè máa fọ sọfàdọ́ ìlú àwọn sọ̀hábà fún àwọn èèyàn pàtàkì àwọn sọ̀hábé in tó bí lecture yẹn lásìkò mólìdí ànábì sallallahu alaihi wasallam níbi ọdún bíi méjì sẹ́yìn nìyẹn ẹ wá yọkùn nínú context ẹ̀dẹ̀ fún ní ẹ̀rì caption rẹ̀ ẹ̀dẹ̀ tún gbé wá fáyé gbígbà pé mo dájú kọ Markaz irú nǹkan bí ọ̀dà ẹ máa ṣàmánà ọ̀yẹ́dà kultum fa'dilu ẹ bá sọ̀rọ̀ ẹ máa ṣàmánà ẹ máa ṣe déédéé mbẹ́ ṣe understand ìyàtọ̀ ń bẹ mi ò mọ̀ gbàtẹ́ lówó du hẹ́rẹ́sì ẹ jẹ́ ń ṣàlàyé ntí tí n bá rò pé kò yé yín tọ́da náà ni pé kí n ṣàlàyé ẹ̀ fún yín ẹ lówó du hẹ́rẹ́sì mi ò mọ̀ bóyá ẹ mọ̀ tún òyìnbó yẹn irtidáàdù ní jẹ́ bẹ́ẹ̀ nínú kéwú nínú fíkìlì ìsìlámì tẹ̀síọ́rùn ìsìlámì irtidáàdù kíyàn lóhun òṣè ìsìlámù mọ́ wọ́n ń pè ní hẹ́rẹ́sì kéèyàn yapa believe ń pé fundamental principle yìí àbí believe yìí mo fẹ́ jùlẹ̀ lódindi mo fẹ́ kọ̀yìn sí gbogbo ẹ̀sìn ni wọ́n ń pè ní hẹ́rẹ́sì
ẹni tẹ́ bá ti fi heresies ròyìn ẹ ti pè ní murtadu ẹ ti pè ní kèfèrí ṣé téèyàn bá sọ̀rọ̀ sàábé kódà bí mudirul markaz wàláhi lazim mo ṣe fún fọlọ́n búra lẹ́kṣọ̀ tí mo ṣe yẹn mi ò wo lẹ́kṣọ̀ mudirul markaz mi pé mo wo lẹ́kṣọ̀ wọn pé wọ́n bú sàábé báyìí kí n tó ṣe billahi lazim mi ọ̀dọ́ bẹ́ẹ̀ mi ò wo lẹ́kṣọ̀ mudirul markaz àbí kí n wá wo kí wọ́n ń sọ nípa sàábé tí mo fi ṣe lẹ́kṣọ̀ tán ṣe yẹn torí kò sẹ́ni tí ó gbọ́ nísìnyí tí ó rò pé kì í ṣàwọn ni mò ń bá wí èmi ò wo lẹ́kṣọ̀ wọn kankan àwọn lẹ́kṣọ̀ wọn tó bá ti yẹ lẹ́yìn oní 2 minutes 3 minutes táwọn yẹn máa gbé sórí social media kọ̀ọ̀kan mò ń máa rí taksiru ni ana gasart wa atarif anni gasart fi dhalika albab nke mi ò kì í wo lecture wọn taksiru ni ajá mu nga lọ bí iṣẹ́ ni tinka fa lọ́dà mi láàmú ó yẹ kí n máa wo lecture wọn kí n máa kẹ́kọ̀ọ́ mbẹ̀ ṣe understand so ìyẹn kọ́ ló bí lecture tẹ́ rí yẹn rárá o ìyẹn kọ́ ló bí wọ́n fẹ́ fi dájẹ́ gbọ́n lẹ̀ ni n tí ń ṣẹlẹ̀ ní aláwọ̀ ìsìlámì lè mí rí ngbà náà ni mo fi sọ̀rọ̀ ṣe understand so kíyàn ó sì tó bá tiẹ̀ wá jẹ́ sí pé mùdírù sọ àwọn nǹkan tẹ ni wọ́n sọ yìí tèmi dẹ̀ ń gbọ́ káàkiri pé wọ́n láwọn òbúsọ abé wọ́n láwọn òbúsọ abé ìyàtọ̀ ń bẹ láàrin dilalatul umum ala afradihi dilalatul umumi ala afradihi dhanniya ìyàtọ̀ ń bẹ láàrin kíyàn ó sọ pé gbogbo sàábì ànábì pátápátá ẹni ibi ni wọ́n nínú kéwù gbogbo sàábì ànábì pátápátá ẹni ibi ni wọ́n àtẹni tó sọ pé particular sàábé yìí mo rí àwọn àṣìṣe báyìí tó tọwọ́ ẹ̀ ṣẹlẹ̀ mo rí ìka mo dẹ̀ rí ipò jọra wọn téèyàn bá sọ tó bá sọ̀rọ̀ sàábé ẹyọ kan àti umumu sọ̀hábà lọ́dọ̀ kéwù tí kéwù bá yé ni tí mo sọ yìí o dilalatul umumi ala afradihi dhanniya kọ́lọ̀ wọn àdálà gbogbo àwọn sọ̀hábà itlaqan kò túmọ̀ yìí pé gbogbo àfúrádù sọ̀hábà ní ìtìláàkù yẹn ṣẹlẹ̀ lérí ìdìlálà òmùmù lérí àfúrádù dhanniya ni ìmọ̀ bí mo fẹ́ ṣàlàyé rẹ̀ lọ́bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn afáyín ṣe understand so kò jẹ́ káwọn mímọ̀ tí agbárí wọn straight nínú mọ̀ súnà kí wọ́n máa kàfàrà ẹni tó bá bú sàbí ẹyọ kan ìyẹn tá a bá àsùnmù kí mudiru markazi bú sàbí wọn kàfàrà ẹni tó bá bú sàbí ẹyọ kan ẹni tó bá ní gbogbo sàbí ànábì kèfèrí ni wọn àbó bú gbogbo wọn òun ni wọn máa kàfàrà ìyàtọ̀ ń bẹ láàrin méjèèjì nítorí pé gbogbo sàbí lọ́lọ́run àdálà òmùmù wọn lọ́lọ́run àdálà kì í ṣe àfúrọ́dù wọn. ẹlẹ́ẹ̀kejì ni pé tani jẹ́ sàábé tani èyí ṣe sàábé gan kìláàfù ń bẹ lérí àwọn àfa lérí tàrífù sọ̀hábì àwọn àfa onímọ̀ súnà pé tani sàábé lọ́dọ̀ àwọn àfa kan ẹni tí kò bá pẹ́ lára nẹ́bí ìbéwé tí pẹ́ lára ọṣẹ kò ní sóbà lọ́dọ̀ wọn ní kì í ṣe sàábé dòmù mi ní mùsùlùmí ni tó live lásìkò ànábì àmọ́ kò pẹ́ lára ànábì àwọn ò define rẹ̀ gẹ́gẹ́ bí sàábì. ọ̀dà kí làbú Umar ibn Abdul Bari sọnù tẹ̀míhìdù rẹ̀ nípa àwọn sọ̀hábà nígbà tó àdálà dodo wọn ó wá ní individually wọn ò tàfọ́dúlù ń bẹ láàrin wọn kódà ó tún sọ débi pé a lè rí nínú àwọn tó dé gbẹ̀yìn nínú àwa mutakhirin tí ó lábọ̀ lọ́dọ̀ ọlọ́wọ́n ọba tọ́lọ́wọ́n tẹ́wọ́ gbà ju sàábé lọ Abu Umar ibn Abdul Barr al-Maliki àfọ̀n súnà tọkọ tẹ̀míhìdì inú tẹ̀míhìdì ló ti sọ Imam Qurtubi tún sọ nínú tafsiru rẹ̀ ṣerú àwọn irú nǹkan báyìí nìyẹn máa ti torí ẹ̀ kàfárẹ̀ èèyàn tó máa lo wọ́ọ̀dù heresies lọ́dọ̀ kìíní knowledge tó dìpù lọ gáìdì ẹ̀ brother mo fẹ́ advice yín ìyẹn fi hamasa aṣẹ́sìn o pé ara kan ta mí ara ń ta mí ẹnìkan kọ́kọ́ ló kọ́ mi ní ntí mo wí ntí mo dẹ̀ wí mi lecture tẹ́ ẹ gbọ́ lórí Yorùbá Deen TV yẹn náà position mi dì sí iná ní position mi dọ̀la pẹ̀lú ògùn Ọlọ́run nípa àwọn sàhábà nẹ́bí kò yí padà mo sì bẹ́ lọ́n kọ́ mọ́ yí padà position mi ò change àmọ́ náà táwa fi ń pèpè sẹ́sìn ọ yàtọ̀ sọ́nà tẹ́yìn fi ń pèpè sẹ́sìn ibi tí difference sì wà láàrin wa nìyẹn ẹnìkan rò pé kó wọn apply hikima ẹnìkan rò pé kò necessary kó wọn apply hikima látijọ́ tẹ́ ti ń lo methodology yín àṣeyọrí wo náà lẹ́ ń ṣe ìjẹ̀gbọ́n ń dé sí wàhálà ń dé sí ẹ̀ ń sún àwọn èèyàn jìnnà sí súnsún náà sí náà ni ṣe understanding ẹ wá ní èmi sọ truth on Markaz Agege heresies ọ̀rọ̀ yẹn ọ̀dà ẹ jẹ́ abẹ́rù Ọlọ́run ọba ẹ mọ̀ mo ṣe jẹ́ sí Markaz ni èmi èyí sọmọ kéwu Markaz nìkan ọmọ tí Markaz kọ àwọn kan kéwu ọmọ bòmíì ni wọ́n wò lọlé bàbá wọn ọmọ tí Markaz bí lèmi ṣẹtìrọ Markaz ló bí mi àwọn gbogbo fámìlì mi pátápátá bẹ̀rẹ̀ látòrí bàbá mi
markazi wọn ti kéwú gbogbo tí wọ́n dà láyé ń dáadáa pátápátá markazi lọ́lọ́run ló ń sábàbí nígbà tí ó dùn tó dáa fún bàbá mi ń bẹ wọ́n mú gbogbo àwọn àbúrò wọn mọ́ra wá bẹ̀ Sheikh Jamiu Abdulmajid Eleha markazi wọn ti kéwú wọ́n sì ké ọ̀yanjú lẹ́yìn wọn ẹni tó tún kàn Sheikh Abdulwahab Eleha wọ́n ṣe dáwà látàn fìríjì azari ni wọ́n markazi wọn ti kéwú ọ̀yanjú ẹni tó tún jábúrò sí ti àwọn náà Sheikh Lukman Abdulmajid Eleha markazi wọn ti kéwú wọ́n ké ọ̀yanjú àwọn náà ti dà fàgbà wọ́n ṣe dáwà láyé tiwọn ẹni tó tún jábúrò fáwọn náà Sheikh Imran Abdulmajid Eleha markazi wọn ti kéwú wọ́n ké ọ̀yanjú ó dẹ̀ lálùbáríkà ẹni tó tún jábúrò fáwọn náà Sheikh Mashhud Abdulmajid Eleha markazi wọn ti kéwú wọ́n ké ọ̀yanjú wọ́n ti dà fàgbà ẹni tó tún kàn lẹ́yìn tiwọn náà Sheikh Murtado Abdulmajid Eleha markazi wọn ti kéwú wọ́n ké ọ̀yanjú màmá tó bí mi wọ́n ké Nurul Islam wọ́n ké ní markazi gbogbo àwọn tí mo dákọ látẹ̀kẹ́ yìí náà wọ́n ké Nurul Islam wọ́n lọ ké yòókù markazi màmá tó bí mi parí markazi bàbá tó bí màmá mi jama markazi ni wọ́n ẹ̀gbọ́n màmá mi markazi wọ́n ti ké gbogbo fámìlì yìí pápátá lọ́tún lọ́sì ìdílé ìyá ìdílé bàbá markazi ni so tí wàá rí bó ṣe jẹ́ sí markazi sòrú mi ní wàá máa gbé pé markazi ò heresies ìyẹn ni pé markazi ò kèfèrí irú ìtìlákùlù kúfùrì wo nu broda ẹ bẹ̀rù Ọlọ́run lérí ntẹ sọ èmi ṣàtìyà ó dá kí ló kọ tí ń jẹ kí ló kọ tí ń jẹ Adam markazi ní sábàbí ìwáyé mi Ọlọ́run ló ṣe Adam sábàbí Ọlọ́run ló ṣe Adam ní sábàbí ìwáyé mi mo lè má kéwú wájú wọn kí n má kéwú ní ọgbà markazi directly kí n má kéwú ní ọgbà markazi directly bilayi lazim láàrin mi àtọlọ́hún ìpè ṣe Adam kọ́ mi ń kéwú lójú oorun ní tíra ìyìnsọ́fẹ́ dọ́lọ́hún kẹrí àkọ́kọ́ tí ń sọ ní kódà ìyìnsọ́ fún bàbá mi rí pèsè Ádámù kọ́ mi ń kéwú ní tíra láti bẹ̀rẹ̀ dé parí ó lé méjì lójú oorun tí èdè ẹsẹ̀ kan méjì tá a tún kọ́ntínú tí n bá tún lálàá pé wọ́n tún lọ́ọ́ yá já kọ́ntínú bí a bá dé. ìwà bá bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn tó bí mi kí ọmọ ṣàìlójútì síbi tí wọ́n bá ti tọ́yàn ìbá bẹ́ẹ̀ lọ́dọ̀ àfa àtọwá kọ́ mi ń kéwú mùdírù Daril Kitabi wa Sunnah pé ibi tí wọ́n bá ti ṣe ni lóore o ẹni bá ṣe ni lóore là á lù pa kò sínú theory life tiwa o so kò jẹ́ bó ṣe jẹ́ mudirul markaz wa ni bàbá wọn jẹ́ sí mi tí n bá dé Nàìjíríà mo máa visit wọn lẹ́kọ̀ọ̀kan tí wọ́n ní Adam coin ni tí n bá tún dé Nàìjíríà lẹ́nu mo lè visit wọn wọn ò dẹ̀ sọ pé kẹ́lómi ọmọ l'opinion tó yàtọ̀ sí tiwọn wọn ò ní kéèyàn ọmọ l'opinion tó yàtọ̀ sí tiwọn àfa àtọkọ mi ń ké inú tí wọ́n fi train mi ní pé kéèyàn l'opinion tó yàtọ̀ sáwọn kò sí problem ìbẹ̀ nù ọmọ kéwu Darul Kitabi tí kì í tiẹ̀ bẹ̀rẹ̀ kí afa wa nígbà tí wọ́n bá ti rí i pé kì í ṣàì lójútì ló ti débẹ̀ afa wa welcome rú ẹ̀ ìbẹ̀ nù ọmọ kéwu tí ó lò wọn ká Salatul Fati wọn ní ti torí ẹ̀ lé kéwu tó bá tọ́ sí minha àti lọlẹ̀ lárúbáwá wọn fún ní position rẹ̀ ibi tó ti lé ní problem pẹ̀lú àfa wa ní pé tó bá jẹ́ mùtà á ní títí ń gbógun táwọn èèyàn káàkiri wọn fi lára balẹ̀ pé aláìmọ̀kan ni ọ́ àfa wa welcome hurriyatu ra'i ní tí wọ́n fi tọ́ wa dàgbà nìyẹn mo kọ tírà lọ́dún kan tí mo lọ́ọ́ fi hàn wọ́n tọ́pìkì náà relate mọ́ usulul fiqh mo á ní kí wọ́n wò ó mo fẹ́ tẹ̀ jáde wọ́n wò ó tán wọ́n kí mi kú iṣẹ́ wọ́n fún mi láwọn mulahazati wọn wọn ni lakinnani ukhalifuka fi ra'i àbí èmi khalafa rẹ conclusion rẹ yìí kọjọ tèmi àwọn àfáà lè kí tán wà ń bẹ ǹjọ́ náà táwọn náà tún jọmọ kí fún wọn ní kálukú àná tó wíwọn náà lọ́kọ̀rẹ́tì wọn bá bẹ̀rẹ̀ sí túmọ̀ náà kọ́ṣà rẹ̀ àfáà wa open fún wa níbi knowledge ń pé ẹ̀ka tíra ẹ̀ tàbá náà ráàyè tó bá wùnyí tó bá ṣàti jẹ́ pé ẹni sálàfù rẹ̀ ń díẹ̀ bí bàbá tó bí mi ṣe rí náà nìyẹn tí tọ́pìkì kan bá délẹ̀ tí bá ń rìn káàkiri lórí social media ní káàkiri àgbáyé tí gbogbo èèyàn ń wí tó bá wọn dẹ̀ sọ́ di muhadara nínú Islam kó yá kí kálukú àti ọ̀tún àtòsí ẹjọ́ pẹ́ẹ́rì yín wọ ẹjọ́ wa fi ara yín ìyẹn máa open ní ẹnìkan monopolize knowledge ẹnìkan ò dẹ̀ lè sọ pé òun monopolize ní tán pè ní hidaya ìyẹn máa ní tẹríba kún gbogbo position tó bá ní ni pé mo tún fẹ́ mọ̀ sí mo tún fẹ́ rí sí kò jẹ́ bó ṣe jẹ́ clarification yìí ni mo sáré ní kí n mú wá ẹ máa rí fídíò náà yóò máa go viral background rẹ̀ historical background rẹ̀ mo fún yìí opinion tó wà ń bẹ̀ dì sí náà l'opinion mi kò yí padà iná sì l'opinion mi lọ́la àmọ́ bá ń ṣe direct lecture mi láti fi dá wàhálà lẹ̀ yẹn èmi kọ́ o
àtàwa àti brọ́dà mi náà mo fẹ́ràn brọ́dà náà dáadáa billahi lazim kódà ìfẹ́ wọn ò dínkù lẹ́mìí mi di bí n ṣe ń sọ̀rọ̀ yìí èyí dẹ̀ tún kọ́ntínú àti mo nífẹ̀ẹ́ wọn tó rárá wọn balẹ̀ mo máa ń rẹ́sìn lára wọn kí ẹ̀sìn lẹ́ni yìí fẹ́ ṣe ẹ mọ̀ ẹ̀tọ́ ní kí yẹn kọ̀ sọ́dà nǹkan bẹ̀ tí kọ́ mọ̀ bọ́ sójú ẹ̀ bó ṣe yẹ mo yára pé ẹ̀sìn lẹ́ni yìí fẹ́ ṣe then péjì yẹn náà àwọn nìkan kọ́ ló dà ìpọ́n darí ẹ̀ ó ṣeé ṣe kó jẹ́ spam ẹlòmíì wọn post ẹ̀ mo ní láti fi reservation yẹn náà kalẹ̀ so mo respect brother náà àmọ́ ìtẹ̀sẹ̀ yìí mistake ni ẹ mọ kẹ́tì ẹ̀ wá bá tiẹ̀ láì dé àyẹn kẹ́ mẹ́sẹ̀gì mi ti máa ń sọ̀rọ̀ dáadáa lẹ́ẹ̀kẹ́sẹ̀ kan méjì tipẹ́tipẹ́ lórí WhatsApp bó ti ẹ̀sìpá ti sọ̀rọ̀ tipẹ́ kẹ́ mẹ́sẹ̀gì mi ká ẹ fẹ́ post nǹkan báyìí màá dé advice yín ká ẹ bá post ẹ̀ bí mo ṣe ṣe gẹ́lẹ́ ẹ jẹ́ kí déètì tí mo ti sọ̀rọ̀ ń bẹ hàn kí understand so kìkì jẹ́ pé àbọ̀ ń sojo àbọ̀ ń sáwọlé ni áwù irú mi yìí jojo òkè ń gbọ́ wá sí mi ní tó bá rò pé jo ni mí so àmọ́ ìyàtọ̀ ń bẹ láàrin kí yàn ya wèrè àti kí wọ́n máa pè yàn ní akin ẹlòmíì ya wèrè ni ó sì ṣe bá kin lòun tí yàn bá fẹ́ tún nǹkan ṣe ká tiẹ̀ wá pé mùdírù mọ́kàsí ká assume ní pé wọ́n bú sàhábà ǹjẹ́ ká bú àwọn náà ní solution ẹ̀gbọ́n mi ǹjẹ́ ká bú wọn ká máa ṣàìlójútì sàgbàlagbà ní solution torí mo rá àwọn kan táwọn yẹn bá advice wọn pé àì ṣàìlójútì sàgbàlagbà wọn ní àwọn sàábé jùlọ dúró lọ kí káwọn náà bú sàábé ọ̀rọ̀ kọ́rọ̀ ni nkaru munkar pẹ̀lú munkaru lẹ́ ń ṣe yẹn ẹ fẹ́ fi ìbàjẹ́ àtẹ̀ṣẹ̀ ẹ fẹ́ fi tún ntẹ kàsíbàjẹ́ tẹ kọ tẹ define as ìbàjẹ́ fẹ́ fi tún ṣe ntí máa disturb sàlàfíà tí máa jẹ́ kán ní failure ní gbogbo wọn bá dé náà nù munkaru kan ni wọ́n lò wọ́n lè lo ọmọ bú wọ́n lè lo àṣà kan tí ò ní tìjú kán máa support ẹ̀ lérí nǹkan tí máa ṣàǹbá wọn pọ̀ sùn tábà di pé ntí ń pọ̀ sùn yìí dáa tí ìlànà wọn fi máa fail náà nù rádaràdá ni ok ọ̀rẹ́ nìkan tí ń bá yàwó sùn nísìn ẹni tí ń ṣe ọ̀dà ara wa ta ọ fẹ́ jà fún kí a mọ̀ fẹ́ jà fún ntọ́kàn ní pé kí wọn náà máa lọ yọ yàwó rẹ̀ bá sùn ẹni yìí ń bá yàwó sùn ọ̀ka wọn mọ́ òwò náà wà ń lọ yọ yàwó rẹ̀ bá sùn ayé wa mú ọ nídìí ẹ̀ ọ wá sọ pé kí lẹ sọ sí nígbà tó ń bá yàwó ládájá sùn ṣé sọ̀rọ̀ nìyẹn èyí tí wọ́n ṣe yẹn ṣe justify tiẹ̀ tí ẹ ṣe justify tiẹ̀ ìyẹn fẹ̀ṣẹ̀ fọ ẹ̀ṣẹ̀ èyí fi ẹ̀ṣẹ̀ yanjú ẹ̀ṣẹ̀ tó bá jẹ́ sípé mùdírù tiẹ̀ wá sọ̀rọ̀ àyàn sàábé láì dáa ṣé solution wá ní kí wọ́n máa bú wọn kó wá rò pé ẹ̀rùdù wọn ọmọlúàbí wọn ó ti di halalu fún ọ ọlọ́run ò ní bí ọmọ ìjọ àkìyàmọ̀ rárá o nítorí ṣe yín ó di ń di ẹ̀ṣẹ̀ ni tí ò ní òun ṣe pẹ̀lú nítorí láwọn ṣe ní dáwà fi nídìí hikma ló fi nídìí ọgbọ́n ló fi nídìí làákàyè ìyẹn gbọ́dọ̀ wà guided pẹ̀lú kìtàbù wà súnà tó bá dìlì pẹ̀lú múnkàrù gan fún rẹ̀ munkaru fíkìú tó béèrè ìmọ̀ tó béèrè ju ìmọ̀ tí amúrú bíi màrú fi béèrè lọ ṣe understand mùdírò dey restrict anybody láti l'opinion tó wà contrary sí opinion wọn ntí wọ́n rí ni wọ́n ń sọ tẹlomi náà bá rí mi wọn ní kọ́ mọ́ sọ nǹkan mi tó yàtọ̀ sí tiwọn àmọ́ ládàbí ẹnìkan gbọ́dọ̀ gbàgbé rẹ̀ kọjá bó ṣe jẹ́ ìyẹn náà mo ní kí n mú wá fún kálukú historical background ọ̀rọ̀ tí mo sọ mo ti sọ yẹn mi ò mọ̀ sí náṣàrà tí wọ́n ṣe lórí péjì yẹn o mi ò mọ̀ sí brọ́dà náà ẹ̀ẹ́dẹ̀ ṣe é dá pẹ̀lú ní tẹ́ ṣe yẹn ẹ̀ ṣe é dá tẹ́ bá rí lecture mi ìjọ mi wọ́n ń gbé lecture mi lérí rédíò Lagos mi ò mẹ́ni tí ń gbèdé ní ilé níbi láì nazim gbogbo last year wọ́n náà máa ń play rẹ̀ àwọn èèyàn náà ń sọ fún mi pé rédíò Lagos ní Nàìjíríà wọn kì í yé play lecture mi ìyẹn Friday reminder mo ní ṣé wọn ṣáà change title ṣé wọn àdẹ gé ọ̀rọ̀ tí ń sọ lákàn rẹ̀ kán mú bì kan bẹ́ẹ̀ wọ́n ní lódindi náà wọ́n play ẹ̀ ń bá jẹ́ lódindi mo yọ̀ǹda kò ní di copyright ṣebí àwa náà ń ké nínú tíra àwọn àfáà kan ní tí wọn ò gbowó lọ́wọ́ wa tá a fi ń ké à ń kà ń bẹ̀ á sì ń deliver rẹ̀ fara ayé ń máa claim copyright lórí ẹ̀ tí wọn bá ṣàtì yí tọ́pìkì padà mọ́ mi lọ́wọ́ tí wọn dọ̀rọ̀ mi rú ká máa play rẹ̀ mi ò mẹ́ni tó sponsor rẹ̀ dì sí ibi láì lazim so kò jẹ́ bó ṣe jẹ́ ọlọ́run ṣàbùn wa ní ìkìláàsì ń di gbogbo nǹkan bá ń ṣe rabbana arina al-haqqa haqqan warzuqna ittiba'a wa arina al-batila batilan warzuqna ijtinaba subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillah.